ṣàdúrà ńjọ́ kan kálukú wa ń pariwo Ọlọ́run ṣàánú mi Rabbana anabi wa bá wọn bẹ̀ irba'u ala anfusikum aw fira yín lára balẹ̀ lẹ́n ké tó báyìí kí ló lè tó báyìí irba'u ala anfusikum fira yín ní ara balẹ̀ ṣe jẹ́jẹ́ fẹ́ lára balẹ̀ fa innakum ẹ̀yin tẹ́ kójọ sí tẹ́lẹ̀ ń ṣàdúrà yìí la tad'una asamma wala ghaiba ẹni tẹ́ ń pè ó di létí o wala ghaiba kì í dẹ̀ sẹ́ni tí ò sí nílé báà ní kò sí nílé àfi ká ké kó lè gbọ́n mi tó bá kálẹ̀ ara sí omi dandan ni o torí kò sẹ́ẹ̀rí fún pé kẹ́ ẹ máa pariwo bẹ́ẹ̀ tí ń ṣe kí ni bẹ́ẹ̀ tí ń pariwo kò sẹ́ẹ̀rí fún un torí nu táwọn afáàmì yóò fi dàgbòrò tó bá dàgbò yóò ní ẹgbẹ́ lọ́n tóbi tí wọ́n bá yára yóò ní àní ẹgbẹ́ lọ́n tóbi kílẹ̀ omi àwọn tó wọn náà wà kí àní ẹgbẹ́ lọ́n tóbi kí gbogbo sámọ̀ mọ́ dandan ni kí ni mo pè jẹ́ mọ́ dandan ni gbogbo àwọn ẹ̀rí tá a mú wáyé ifi yí pé ọlọ́run tá a bá pè á pè pẹ̀lú kíní inú ayé mi ò dé rabbakum tadarru'an wa khufyatan innahu la yuhibbul mu'tadin tẹ́ bá pè ọlọ́run ẹ pè pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ pè jẹ́jẹ́ ọlọ́run ọ̀fẹ́ rẹ̀ ń ti kọjá la ẹni tí kọjá la lẹ́ni tí ń pariwo mọ́lọ́run tí ń ké mọ́lọ́run àtàsà síkìrì ni àtàsà dùà ni àtàsà kíní kan ni a sì bẹ́ẹ̀ náà a ní pariwo a sì ní wí ní waduna al-jahri min al-qawl wala takun min al-ghafilin òpònú ni máa hùwà báwọn ẹni tí bá ń pọ̀ lọ́nù bíbí ẹ ti ń ṣe ẹ kí rárá ẹ ṣe gbá ẹ ṣàwó ẹ kí rárá kò sínú Islam ẹ pariwo yé kò sínú Islam kí ilẹ̀ omi kò sínú Islam kí sánmọ̀ ọ̀fà ya kò tiẹ̀ lè ya kò sínú Islam kò sínú Islam bí mùsùlùmí ó bá ṣàdúà yóò ṣàdúà pẹ̀lẹ́pẹ̀lẹ́ afaawa Al-Hamdani Abu Yusuf Al-Hamdani ní Basra ọwọ́ masalasi njọ kan ọwọ́ abayi nìkan masalasi ti ń ṣàdúà ti ń pè Ọlọ́run ní wọ́n ń pariwo Abu Yusuf Al-Hamdani wà sọ fún pé ya akhi ọmọ ya mi kún ka Zakariya ṣebí anabi Zakariya idh nada rabbahu nidaan khafiyya nígbà tí ń pè Ọlọ́run yín ń pè ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bọ́lẹ̀ tí wàá rí kẹ́ máa ké bọ́lẹ̀ tí rí kẹ́ máa pariwo bọ́lẹ̀ tí rí kẹ́ máa falẹ̀ ya bọ́lẹ̀ tí rí kẹ́ ní kálẹ̀ ara sí omi àwọn tí balẹ̀ ara sí gan àgbẹ̀ ẹ̀yin gan ọgbọ́n wọn àwọn yẹn wà tí ń ṣe balẹ̀ tálẹ̀ ara sí mi ń tòótọ́ àmọ́ ìròyìn lẹ́yìn ń ṣe ńkọ́ kì í ṣe bẹ́ẹ̀ tí ń ṣe òun ni wọ́n ti ṣe ẹ lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn ti pe Ọlọ́run bẹ́ẹ̀ bá pe Ọlọ́run ẹ pé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pọ́ bá tẹ́ ń pè sami'un qarib yọ táwọn sàbẹ̀ dánrú ẹ̀ wò Ànábì ní irba'u ala anfusikum ẹ fira yín ní ara balẹ̀ fa innakum la tad'una asamma wala ghaiba ẹni tẹ́ ń pè ìsadìtì kìí ṣe ẹni tí ò sí nílé táwọn ìta bá pè dáadáa ní ètò gbọ́n bí ọba wa kìí ṣe ọba tẹ́ sí ń pè ní innama tad'una qaribun sami'un qarib ọba tẹ́ ń pè ń gbọ́ yín ó ti ṣe kí ni ọlọ́run sì ni wa idha sa'alaka ibadi anni fa inni níjọ wọn lọ bí léèrè pé rabbuna qaribun fanunajihi sọlọ ń tàn pé súnmọ́ wa tá a pè pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni amúbàyí dùn fanunadihi abọ́nà rẹ̀ jìn tá a máa pariwo rẹ̀ kó tó ọlọ́run sọ àyàkálẹ̀ pé wa idha sa'alaka ibadi anni báwọn èèyàn rẹ̀ bá béèrè nípa mi àwọn ẹrú bá béèrè sọ fún wa pé fa inni qarib mo súnmọ́ wọn dáadáa ujibu da'wata da'i idha da'ani ẹni bá pè mí bí bá ti ń pè mí ní máa dá lóhùn ọlọ́run súnmọ́ wa ó ju ká sọ̀rùn tẹ́ ń wòye lọ kílẹ̀ wa ń wá kí talẹ̀ ń pè ariwo talẹ̀ ń pa kò sínú lànà Islam ká máa ṣe díkìr ká máa pariwo yéé kò sínú lànà Islam ká máa ṣàdúà ká máa pariwo yéé máa pariwo yéé náà ọwọ́ kò áyà gbẹ̀yìn tá a fẹ́ tu ẹ̀jẹ̀ tó tó áyà yìí túlẹ̀ kan ọlọ́ni wà nábì wá ti kọ́ rárá bákà sẹ́ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tí mo sọ ń sísìn yìí mo gbé lérí kọ́dà bọ́ dádùá sí fún ara rẹ̀ kọ́dà bẹ́ẹ̀ bá sí ní